Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà lẹ wà? Gbogbo lé ń kọ́. Èní ni 3rd of September 2025. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers o fún gbogbo àtìlẹ́yìn yín lórí channel yìí. Ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí Oore-Ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ ni a ti máa ń mú reality show, ìrírí ayé àti ọ̀rọ̀ àwọn celebrity gbogbo ibẹ̀ láti máa ń sọ. A dẹ̀ tún máa ṣe prize giveaway wa lórí ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá parí prize giveaway wa lórí channel yìí ní September 15. Ẹ lọ subscribe. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Gist tá a gbọ́ èyí tó lágbára. Ní àná mo sọ fún yín nípa ìgbésẹ̀ bàbá Wẹ̀rin ńlá lórí bí wọ́n ṣe gba immunity lọ́wọ́ àǹtí wa, èyí tó jẹ́ pé wọ́n tún mú gbogbo àwọn shrine wọn, wọ́n ní kí wọ́n wó gbogbo ẹ̀. Bí àǹtí wa ṣe pàdánù shrine wọn, wọ́n ní shrine wọn yẹn wọ́n ló mú irọ́ dání, wọ́n nítorí gbogbo nǹkan tí ò yẹ kan ṣe ni wọ́n ń ṣe nínú ààfin bàbá Wẹ̀rin ńlá. Lẹ́yìn yìí a gbọ́ wípé wọ́n gba immunity ní ọwọ́ àwọn sisi wa méjì pẹ̀lú àǹtí wa. Bí a ṣe gbọ́, wọ́n ní Láídé wá sí inú ààfin nígbà tí wọ́n gba immunity yìí. Wọ́n ní ìkan nínú àwọn sisi wa bara jẹ́ wípé kí ló dé tí wọ́n fi pe Láídé kó wá sí inú ààfin, wípé ṣé bàbá Wẹ̀rin ńlá wọ́n fẹ́ dá ojú ti òun ni. Ẹ̀yin náà mọ ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin Láídé àti ìkan nínú àwọn sisi wa yìí, ọ̀rẹ́ ni wọ́n. Nítorí ìfẹ́ tí bàbá Wẹ̀rin ńlá ní sí Láídé, òun ni ó fà á tí Láídé fi mú àǹtí wa kan nínú àwọn sisi wa yìí wá bá bàbá Wẹ̀rin ńlá. Bí àǹtí wa yìí ṣe fi ojú gan ni bàbá Wẹ̀rin ńlá ni ó gba bàbá Wẹ̀rin ńlá mọ́ Láídé lọ́wọ́. Bí àǹtí wa yìí ṣe di olórí nìyẹn, àti gbá yẹn wọn kì í fi ojú kanra wọn. Wọ́n wá di ọ̀sán àtòru tí wọ́n gbọ́dọ̀ ríra wọn. Ọ̀rọ̀ yìí ó jẹ́ kàyéfì nígbà tí àǹtí wa yìí rí Láídé nínú ààfin. Wọ́n ní ó pariwo pé ta ni ó ránṣẹ́ pé Láídé wá sí inú ààfin. Ó ṣe jẹ́ pé ìgbà tí kábíyèsí fẹ́ gba immunity òun ni Láídé yọjú. Pé ṣé bàbá Wẹ̀rin ńlá ṣé wọ́n gbé Láídé wá sí inú ààfin láti wá mọ̀ọ́kọ òun ni. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìgbà ni Láídé máa ń sọ fún bàbá Wẹ̀rin ńlá irú èèyàn tí sisi wa yìí jẹ́. Pé kábíyèsí wọn ò mọ̀ tó òun. Gbogbo àṣírí àǹtí wa yìí ló ti tú fún bàbá Wẹ̀rin ńlá lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n business ó pa bàbá Wẹ̀rin ńlá àti Láídé pọ̀. Ìtorí ẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ó máa ń wá sí inú ààfin láti wá bá bàbá Wẹ̀rin ńlá ṣe ìpàdé. Bóyá ọjọ́ tí wọ́n gba immunity wọn yìí, bóyá nǹkan tó bá wá sí inú ààfin ni a lè sọ. Ṣùgbọ́n wọ́n ní inú àǹtí wa ò dùn rárá nígbà tó rí Láídé ní inú ààfin. Bákan náà a gbọ́ wípé lẹ́yìn ìgbà tí bàbá Wẹ̀rin ńlá gba immunity lọ́wọ́ àwọn àǹtí wa méjì tó kù yìí, wọ́n ké sí àwọn ẹbí Queen Naomi. Wọ́n dẹ̀ sọ wípé ìjà ti dópin, ogun ti tán. Bàbá wa wọ́n ń sọ ọ̀rọ̀ yìí nítorí pé wọ́n mọ̀ wípé gbogbo ìgbà tí Queen Naomi wà nínú palace kò sí wàhálà, kò sí ìdíwọ́, kò dẹ̀ sí ìjà, ìfọ̀kànbalẹ̀ ní fún Queen Naomi. Ṣùgbọ́n àtìgbà tí Queen Naomi ti kúrò, tí bàbá Wẹ̀rin ńlá ti lọ fẹ́ gbogbo àwọn sisi wa gbogbo lẹ́yọ kọ̀ọ̀kan wá sí inú ààfin, ni oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ààfin. Ìgbà yẹn gan Queen Mother wa ó fi ohùn ránṣẹ́ sí kábíyèsí wípé àwọn ò lè la ojú àwọn sílẹ̀ kí ọmọ àwọn kí ó máa lọ máa bá àwọn sisi wa gbogbo yìí gbé, wípé nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin
bàbá wo ò rí nǹkan ṣe sí i pé wọ́n kàn dákẹ́ ni pé kò sí security ní inú ààfin fún Queen Naomi. Ṣùgbọ́n àtìgbà tí kábíyèsí ti dìde tí wọ́n ti dìde sí ọ̀rọ̀ insecurity tó wà nínú ààfin yìí, àtìgbà yẹn ni bàbá Wẹ̀rẹ̀ láti ká owó gbogbo àwọn sísè wa gbogbo yìí. Wọ́n ti ká owó wọn kù nítorí wípé àwọn nǹkan tí wọ́n gbé dìde láti máa jà ní inú ààfin wọn ó jẹ́ ẹ̀rù fún gbogbo àwọn sísè wa gbogbo yìí. A ti mú ọ̀rọ̀ Ògúnjayé wá fún yín, bí Ògúnjayé ṣe ń yọ sí àwọn èèyàn burúkú ní inú ààfin, àwọn tó wá fẹ́ ṣèkà ní inú ààfin, bí Ancient Sword bó ṣe ń jà fún bàbá Wẹ̀rẹ̀ ńlá. Gbogbo àwọn nǹkan tí kábíyèsí gbé dìde yìí ó jẹ́ ẹ̀rù fún àwọn sísè wa gbogbo yìí nítorí pé wọ́n ní ṣe ni wọ́n rí Ògúnjayé. Ìgbà kan la gbọ́ pé kan nínú wọn rí nínú mirror, ìgbà kan la gbọ́ pé kan nínú wọn rí nínú mọ́tò, ìgbà kan la gbọ́ pé ó ń yọ sí wọn lójú oorun. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan ẹ̀rù fún àwọn sísè wa gbogbo yìí. Ìtorí ẹ̀ ní bàbá wa Erin ńlá ni wọ́n fi sọ wípé ìjà dópin, ogun sì tàn nínú ààfin àwọn. Ẹ̀yin èèyàn lé kìí ṣe ogun kékeré ní Queen Naomi jà o nínú ààfin yẹn. Ọlọ́run ọba nìkan ni ó bá wọn jà ogun yìí nítorí wípé bí a ṣe gbọ́ kò sí ìkọ̀kan nínú àwọn sísè wa gbogbo yìí tí wọ́n fẹ́ kí Queen Naomi padà wá sí inú ààfin àti ọmọ wọn, nítorí pé wọ́n rò wípé tí Queen Naomi bá padà wá sínú ààfin yẹn wọn ò ní ìfọ̀kànbalẹ̀, wípé bàbá Wẹ̀rẹ̀ ńlá wọn ò dẹ̀ ní ààyè fún wọn rárá, nítorí pé wọ́n ní ìkan nínú wọn gan sọ wípé bàbá Wẹ̀rẹ̀ ló kì í gbé inú ààfin, ní gbogbo ìgbà ni wọ́n máa ń lọ sí Royal Mansion láti lọ sùn sí ibẹ̀. Wọ́n ní ìkan nínú wọn gan sọ wípé tí kábíyèsí ò bá rí Queen Naomi ní àárín ọjọ́ mẹ́ta wípé ara wọn ò kí ń balẹ̀, wípé wọ́n máa pè lẹ́ẹ̀mẹwàá ni. Bí a ṣe gbọ́, wọ́n ní ọ̀rọ̀ immunity yìí ó ba àwọn àǹtí wa mẹ́ta yìí ní ọkàn jẹ́ nítorí wípé gbogbo agbára tí wọ́n ní kábíyèsí ti gbà ní ọwọ́ wọn. Bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Bí a ṣe gbọ́, wọ́n ní celebration ń gorí ara wọn nínú ààfin bàbá Wẹ̀rẹ̀ ńlá ní ìgbà tí wọ́n pe àwọn family Queen Naomi, màmá wọn, àwọn ẹ̀gbọ́n wọn àti àbúrò wọn tí wọ́n dẹ̀ sọ wípé ìjà dópin, ogun sì tàn. Queen Naomi máa ní ìfọ̀kànbalẹ̀ ní inú ààfin àwọn ní ìsìn. Ẹ̀yin èèyàn lé àwọn nǹkan tá a gbọ́ ní tó ṣẹlẹ̀ nínú ààfin bàbá Wẹ̀rẹ̀ ńlá, bí mo ṣe máa ń sọ fún yín, kì í ṣe nǹkan tí a fojú rí. A gbọ́ allegedly ni a dẹ̀ ní ká mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin èèyàn lé kì í ṣe ogun kékeré ní Queen Naomi jà nínú ààfin, ṣùgbọ́n a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wípé bàbá Wẹ̀rẹ̀ ńlá jà ogun yìí ní àjàtán, wọ́n dẹ̀ jà ogun yìí ní àjàyè. Ọlọ́run Elédùmarè á dúró tì wọ́n. Ọlọ́run Elédùmarè á máa gbọ́ àdúrà àwọn àti Queen Naomi. Ní agbára Ọlọ́run tí a bá tún gbọ́ update a máa jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa gbọ́. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni lẹ́ẹ̀kan sí mú kí yín ẹ kú ọdún. Ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin subscribers a dúpẹ́ lọ́wọ́ yín fún oore, fún ìfẹ́ tí ẹ ní sí channel yìí. Ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ jọ̀ọ́ ẹ subscribe kẹ́ lè máa gbádùn gbogbo àwọn gist wa lóòrèkóòrè. Orúkọ mi ni Máṣọ́lá kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ subscribe kẹ́ dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láláì. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV, love you all.